wòyí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Jígí Alára, ìkànnì 24 tó fi ìkàlẹ̀ sí ìlú Ìbàdàn, ìpínlẹ̀ Ọ̀yọ́. Ilé tí a ti ń sọ̀rọ̀ bí àkọ́lé ìtàn tó jẹ́ wípé pẹ̀lú ìmísí Odùduwà ní gbogbo ọ̀rọ̀ tó ń jáde láti ẹnu wa. Ẹ̀yin olùgbọ́ wa, a dúpẹ́ fún bí ẹ ṣe ń bá wa lọ ní gbogbo ìgbà. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, bẹ́ẹ̀ sì ni etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di tẹ́ náwó sí láéláé. Abdulkareem Nimas ni oníròyìn yín. Ọpẹ́ o, àwọn agbófinró ti gba èèyàn 9 sílẹ̀ ní Kwara. Àwọn aṣọ́gbó pẹ̀lú àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ DSS ti ṣe àṣeyọrí nípa gbígba àwọn ènìyàn 9 tí àwọn ajínigbé ti jí gbé sílẹ̀ ní Kwara o. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, ìgbésẹ̀ náà wáyé lẹ́yìn ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn agbófinró àti ìkójọpọ̀ àwọn ìmọ̀ kan tó farasin tó jẹ́ kí wọ́n tọpinpin ibi tí àwọn ajínigbé kó àwọn tí wọ́n jí gbé sí. Àwọn èèyàn 9 náà ni wọ́n gbà sílẹ̀ láìsí ìfarapa kankan, wọ́n sì ti fi wọ́n sí abẹ́ ààbò tó péye fún ìtọ́jú. Àwọn aláṣẹ sọ pé ìwádìí ṣì ń lọ láti mú àwọn ajínigbé tó sá àsálà fún ẹ̀mí wọn. Ìròyìn yàjẹ́ ìdófún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí, ẹ máa bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.